ẹni tí àgbà dà ọ̀rọ̀. Ẹni àgbà kan ọ̀tọ̀, ẹni tó àgbà dà ọ̀tọ̀. Ẹni ọlọ́wọ́ pẹ̀lágbàlagbà. Méjìlá yìí máa wá mọ̀ tí kì í ní ṣòro lọ́dọ̀ wọn. Ẹni àgbà kan ayé ní sọ. Ẹni tí àgbà dà ìgbà ní sọ. Tọ́lá àwọn tábà dá ìgbàlódàrú fún wọn. Ìjọ ọkùnrin lọ́rọ̀. Ẹni tọ́lá wá pè lágbàlagbà ọba nínú ìlú. Àwọn yóò dàrú máa wùyẹ lọ́wọ́. Bàbá Mufty ẹ̀pẹ̀lẹ́. Àwọn ọkùnrin lọ́rọ̀. Ilé òde sọ̀rọ̀ ayé fáwọn èèyàn kó yé wọn. Àmọ́ ìta sí ilé ha tààrí. Ẹni ọlọ́mà dúró yí fún yóò yé. Wọ́n jẹ́ lẹ́rẹ̀ tàbí wọn fún ààrẹ ọ̀rọ̀ wọn ìjára. Ẹni tọ́lọ́ wọ́n bá sàlàyé tó bẹ̀ jì rí yìí. Yóò kò yí bá mi. Nílẹ̀ rẹ̀ yí bí ó kọ́ ọ̀rọ̀ ẹ̀rọ rí rẹ̀ mi. Mo kí púpọ̀. Torí ló jẹ́ kí n dìde àti sọ gbólóhùn méjì. Torí tẹ́ bá ti wà láàyè kan tẹ́ bá fẹ́ lúbẹ̀ lápọ̀. Ìwọ kúkú lọ́rùn ọba lóhùn yẹn bẹ́ẹ̀. Bá sì ti ń bá bọ́ọ̀lù, alẹ́ mi ti sọ kó tó lọ. Ọlọ́run lọ. Àmáyíṣẹ́ tí ó rí kọ̀ọ̀kan, ọlọ́run ẹ̀yìn àwọn àpá kọ̀ọ̀kan tí ó wọ ẹ̀dà dáadáa ọ̀rọ̀ Islam. Ọlọ́run sí ní ẹ̀, bàtó dásìkò kan ẹni kí ni wọ́n rú. Ó wá dàrú lásìkò ilẹ̀. Ìní bá rẹ̀ dúpẹ́. Ibi kó dàrú mọ́ ni lọ́wọ́. Ẹ dákun, mo fẹ́ tẹ́ bá mi kí àwọn àfá wa lẹ́pẹ̀ẹ́. Ẹ̀yin mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún. Torí àwọn tó kọ́ mọ́sálásí ọ̀rọ̀ wọn àfikẹ́ yẹjú ètò lọ. Ẹlẹ́kejì tí wọ́n pè ní wọ́n pè ní pípẹ̀ kan ní mo ní kẹ́ni sùúrù kan pẹ̀lú ní. Bàbá lọ wá sí ẹni tẹ́ pè ní ó gba owó kò ní wá. Àbíbẹ̀kọ́, bàtẹ́lẹ̀ yìí wá ṣẹlẹ̀ mo lẹ́wàá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí fún yá wọn. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n wá ní wọn kì í kọ́ mọ́sálásí fún yẹn? Èèwọ̀ ni. Àìdáa ni kéèyàn ronú lọ ọbẹ̀ yìí kéèyàn kọ́ mọ́sálásí fún mi. Àbí mo fẹ́ kọ́ mọ́sálásí fún yàrá. Ọ̀rọ̀ bá lè sọ kalẹ̀ fún wa ní pé máa bá lẹ́rí láàrín mẹ́sìdà. Àdàlọ́hùnlẹ́ ó bẹ́ntàn fi jẹ́ láàrín ni wọ́n pè. Ọlọ́run ni wọ́n máa ń kọ́ mọ́sálásí fún. Èyí máa wá bèèrè pẹ́sàn tó wọ́n bá ní ẹ̀ sáàmì. Àdàlọ́hùnlẹ́ bẹ́ntàn fi jẹ́ náà. Bẹ́bá ti tẹ̀lé àwọn afárá lọ́pàá ẹlẹ́sọ̀rọ̀. Ìdí wọn wá láti bẹ̀rù látẹ̀ka ilé lágbẹ̀ẹ́. Bí wọ́n ṣe jòkó tì yìí, tí ìlànà ìbọ́nà ń yọ̀ǹda mímí, yàtọ̀ sí pé tóbi ẹrú ọba. Ọ̀nà ọkùnrin náà. Bọ́lá mi bá àwọn ẹrú gbogbo báyìí. Wọ́n láìpẹ́ sọ̀rọ̀ rí àwọn ẹrú wo tààrà. Ọ̀rọ̀ ẹni tí mo ń sọ yìí, ọ̀rọ̀ tó wúwo ni. Wọ́n ní ẹran kan fún ìyá yín ẹ̀kọ́ fọ́lọ̀. إن المساجد لله ولا تدعوا مع الله أحدا. Ọlọ́run ẹni bá kọ́ mọ́sálásí fọ́lọ́run, Ọlọ́run ó yọ̀ǹda àti máa ṣàkọ́níṣàn fún nínú ẹ̀. Wọ́n wá ti parí ẹ̀, wọ́n parí ẹ̀ tán wọ́n á gbé wá lọ ní pé ẹ máa wá kírun bẹ̀. Wọ́n wá ní à nílọrin. A padà sí kò ní.
ibi tá a sì lọ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá Mufty. Àṣẹ ìkó dẹ̀pẹ́ àti ẹ̀pẹ́ wọ ọmọ pàṣẹ lọ́wọ́ láti láti bẹ̀ sí àyè. Ìtorí ẹ̀ afáyédàpọ̀ ẹ mẹ́sà gbogbo ìbẹ̀rẹ̀ ọlọ́run bàbá yóò ṣàlàyé ẹ̀dàpọ̀. Ìtorí ẹ̀ ni wọ́n fi mú ẹni tó wà lábẹ́ yín nínú ilé ipò òun kó máa wá fún ọlọ́run ara yín kí òun bí. Bí ó ti wá jẹ́ àti bí ó ti lọ ẹ̀yin lẹ́ ṣàlàyé. Ta ló lè léyìí? Mẹ́kúnlẹ̀ tí ìnáwó owó tí ń ta mẹ́ta ni ń bọ̀ wá gbowó. Abẹ́rẹ́ àti rí àmì dá padà sọ́dọ̀ ẹkú sápò àwọn apá. Ẹ̀kọ́ ẹ̀mọ̀ ẹ̀ nísì. Ààrẹ yẹ sàmí. Èyí ń jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́. Ọ̀rọ̀ ẹlẹ́kejì. Ẹni afárá wa àgbà lẹ́pẹ̀ẹ́. Ìlànà àgbàlejò ọba wa Imam Sadala. Báwo jẹ̀wọ́ ẹ ti dé jẹ̀wọ́ ẹ lọ́dọ̀ wọn, aná sì wá kí jẹ̀mọ́ padà, èmi ò tí ì dé ńgbà yẹn. Bẹ́ẹ̀ náà ni àwọn àfáà, bẹ́ẹ̀ náà làwọn àfáà. Bàbá Mufty ó máa bá wa ìyànnà kìkì ní ẹyọ kọ̀ọ̀kan. Akin kúkọ pé wà ilẹ̀ ẹ̀ka máa ń. Insha Allah. Lẹ́yìn bẹ́ẹ̀, ẹ̀rọ bàbá mi dáhùn ẹ̀ padà, mo kí bàbá wa púpọ̀. Bí wọ́n ti dé ọ̀rọ̀ yín bàbá sọ́sọ́sọ́sọ́ bẹ́ẹ̀ ti yọ ni bàbá ń sọ̀rọ̀ yín wọ́n ní a gbọ́dọ̀ wá ń tẹ́ jòkó ni. Bàbá wa ṣètò ní ẹrù bí àyẹ̀lùtọ̀ ni. Ó dàbí láti rí òórùn ẹyí bíbẹ̀. Ọlọ́mọ sàbíà rí i pẹ́. Gbogbo wa ni mo fẹ́ ká bá wa dá ẹjọ́ wí fún bàbá wa gbà. Wọ́n fi gbogbo bì. Ìṣẹ́kùnmọ́ ń bọ́ ọ̀pọ̀ ọ̀tún. Bàbá àwọn ẹgbẹ́ kí wọ́n ní lórí bàbá wọn bá lọ lẹ́gbẹ́ níbo. Ìlọrin. Afáàní mi sin ọlọ́run títí ọlọ́run wá fi ọba sẹ̀sán. Afáàní mi ìjọba. Àwọn ọmọ afáàní mi lẹ́jọba nílọrin. Lára àlọ́rin máa fi pé àwọn àfáà lórí wípé àfáà ní bàbá ọba owó Ìlọrin tí ó sì dàrú ẹni bá dàrú lọ rẹ̀ ó lọ́jọ́ orí kékeré ni. Ọdún orí kékeré ni. Nílò ọmọ tí wí nítorí sì sẹ̀ tí wọ́n fi wí bẹ́ẹ̀ pé àfáà yìí ló bí ọba kò jọba àfáà ni wọ́n pè. Àfáà yìí ti bẹ orúkọ náà títí ọlọ́wọ́ abẹ́ ìwádìí ẹ̀ tó ló pọ̀ láyé. Ẹni mo sọ ọ́dọ̀ ọba. Ó sì lóhùn jẹ káwọn ọmọ òun máa jẹ. Àfáà ni àbí kìí sáfà. Ìlú tó bá wá fẹ́ nísìnyí, wọ́n gba àwọn àfáà rẹ̀ wọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ pé àfáà ni bàbá ọba. Bàbá mo fẹ́ kẹ́ máa lo ìkáyà yìí dá lórí láti. Ìnàmọ́ ìka mi mọ̀lúkì ní Índì. Mo fẹ́ lóòótọ́, àlejò fẹ́ sọ̀rọ̀ ibẹ̀ ní kankan. Bàbá fẹ́ tàjọ wà níbi táwà, mo wá ní ìmọ́lẹ̀ tí wọ́n sùn. Bẹ́ẹ̀ tí ó rò oṣù kan yìí. Ọba kan nínú àwọn ọba Hindu. Ọ̀rọ̀ mi ò ìlànà wọ́n yọ ìsàdá àtàmì ìlànà ìjọlẹ̀tọ́. Ó ní kí wọ́n pọ̀ wá sínú wa pé òun fẹ́ kó bá òun ṣe nǹkan kan. Kó wá kọ jùmọ̀lá kan sára òǹkà yẹn. Ìfẹ́ ọ̀rọ̀ ìlàtí wọ́n kan náà ló fẹ́ kó wà níbi òǹkà yẹn. Ìzá kọ́rọ̀ ọ̀rọ̀ wọ́n wá bínú fàríhà. Ó ní tí òun bá ti wo nǹkan báyìí tó kọ síbẹ̀ tó ń bá kà á tó bá wà nínú ìbànújẹ́ fàríhà ìbànújẹ́ òun ó sì di ìdùnnú lẹ́ẹ̀kan náà. Wọ́n ìzá kọ́rọ̀ ọ̀rọ̀ wọ́n wọ̀ sẹ́yìn ìdán àṣàfihàn. Ó ní tó ń bá wà nínú ìdùnnú tó bá tún wo káun tó kọ síbẹ̀ lẹ́ẹ̀kan náà òun ò ní jẹ́ kí ní òun ó dún tó kọ sáàrùn káun yìí òun ó tún wọn ìbànújẹ́ yóò di ìbànújẹ́ lẹ́ẹ̀kan náà. Sọ̀kàtà bá lù wá sí
wàsíù rẹ̀ wá ṣe òkà ẹyọ kan ó wá kọ́ sínú òkà yẹn pé ààbẹ̀lúwọ́ kìtù sọ bọ́yẹ̀ mú bí bàbá wọn ti àṣàlùwọ́ kìtù sọ bọ́yẹ̀ mú bí ipò ìfẹ́ ẹ̀rù lọ. Kí ni mo wí? Ààbẹ̀lúwọ́ kìtù sọ bọ́yẹ̀ mú bí àsìkò yìí. Àṣàlùwọ́ kìtù sọ bọ́yẹ̀ mú bí ó fẹ́ lọ kò ní máa lọ báwọn. Ọlọ́run mú ìdúró. Ààrẹ ọlọ́run. Máa ń pé máa jẹ́ owó olúlẹ̀ bí ògiri. Bí ògiri. Àbámú fún ti máa jẹ́ owó olúlẹ̀ bí ògiri. Bí ògiri. Ọba tí ò jẹ́ kí kàbà owó. Ọba tí ò jẹ́ kí kàbà owó. Àjàdí ilẹ̀ jẹ́ owó olúlẹ̀ bí ògiri. Àjẹ́ máa jẹ́ owó olúlẹ̀ bí ògiri. Báwo ló ti máa jẹ́ ààyè lọ? Ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ lónìí. Ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ta wá ní owó. Owó àtọ́ba sílẹ̀. Mo ní sẹ́yìn pẹ̀lú tí wọ́n níbẹ̀ ní ẹ̀ẹ́nẹ̀wó. Wọ́n jẹ́ láwọn olè. Ẹ̀yà ẹwà dìde. Mercury ẹ̀dìdẹ. Alex ẹ̀dìdẹ. Owó mẹ́ta rẹ̀ ná. Ẹ̀dọ́kùn ẹ̀ farabalẹ̀. Ó ní àwọn onídìrí fún wa.